A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí wa nínú ilé aláyọ̀ pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tẹ́ fi ń wo mi, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Nǹkan tí mo wá fún wa lénìí, òun náà ni à ń pe kinní kan ní àdódùn. Àwọn èèyàn kan náà pè mí pé kí n fi iṣẹ́ yìí sílẹ̀. Mo wá fẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀ báyìí. Wọ́n ń béèrè iṣẹ́ yìí lọ́wọ́ mi ní ẹnu àwọn olólùfẹ́ wa. Wọ́n ní kí n fi iṣẹ́ yìí sílẹ̀. Iṣẹ́ náà mo fẹ́ fi sílẹ̀, iṣẹ́ àdódùn ni. Ọkùnrin lè lò ó, obìnrin náà lè lò ó. Ẹ gbádùn mi. Ẹ jẹ́ ká lọ wá aáyán cockroach. Ẹ jẹ́ ká pa á. Bá ti wá pa aáyán yìí, ẹ jẹ́ ká lọ̀ ọ́. Tá bá lọ̀ ọ́ tó kúnná dáadáa, ẹ jẹ́ ká pò ó mọ́rì. Ká máa fi pa lásìkò ìgbà tí a bá rí pé èèyàn wa ó máa wá láti súnmọ́ wa, ìyẹn fún obìnrin. Kí obìnrin kó fi kinní yìí pa ojú ara. Orí yìí kó fi pa ojú ara. Iṣẹ́ tó confirm ni o. Irú ọkùnrin tó bá bá obìnrin bẹ́ẹ̀ lájọṣepọ̀, kò ní kúrò ńbẹ̀ mọ́ o. Ó di Mario nìyẹn o. Tó bá sì jẹ́ ọkùnrin náà ló lò ó fún obìnrin, irú obìnrin bẹ́ẹ̀ kò ní fi ọkùnrin yẹn lẹ̀ láéláé. Ṣó ti yé yín? Àdódùn tó confirm ni. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀, òun ni gbẹ́rẹ́ àdódùn. Ẹni tó bá ní iṣẹ́ yìí ní ara, obìnrin ò ní gbàgbé ẹ̀ o. Tí ọkùnrin tó bá ní lára, bẹ́ẹ̀ náà ni obìnrin tó bá ní iṣẹ́ yìí ní ara, irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ò ní gbàgbé ẹ̀. Kí la lọ wá? Ẹ jẹ́ ká lọ wá àṣẹ àkekèé àti tanátaná. Àṣẹ àkekèé ẹyọ kan, tanátaná mẹ́ta, pẹ̀lú ẹyọ atare kan. Ẹ jẹ́ ká lọ̀ ọ́ kó kúnná dáadáa. Ká lọ̀ ọ́ kó kúnná dáadáa. Tá bá ti wá lọ̀ ọ́, ṣé ẹ rí níbi orí kinní ọmọkùnrin wa, orí ẹ̀ gangan, gbẹ́rẹ́ ẹyọ kan là á sìn. Tá bá ti sín gbẹ́rẹ́ ẹyọ kan síbẹ̀, ẹ jẹ́ ká fi oògùn tá a lọ̀ yìí ká fi pa á. Tó bá sì jẹ́ obìnrin náà ni a fẹ́ lò ó fún, ló fẹ́ lò ó, ṣé ẹ rí ibi orí ìdọ̀ gangan, ó ti yé yín? Orí ìdọ̀ ni obìnrin ó sin sí. Ọkùnrin tó bá ń bárú obìnrin bẹ́ẹ̀ lájọṣepọ̀ kò ní gbàgbé ẹ̀ o. Kò ní gbàgbé ẹ̀. Àdódùn tó confirm ni. Àdódùn tó confirm ni. Ẹ má bínú pẹ̀lú iṣẹ́ tí mo fi sílẹ̀ yìí. Àwọn èèyàn kan nínú àwọn olólùfẹ́ wa, bíi tiyín báyìí, àwọn náà ni wọ́n pè mí wọ́n béèrè lọ́wọ́ mi pé kò sí àdódùn tó confirm ni. Torí ẹ̀ ló jẹ́ kí n fi iṣẹ́ yìí sílẹ̀. Má jẹ́ ká fi ṣeré o. Ó confirm dáadáa, ó confirm gan-an. Orúkọ mi tí mo sọ yìí náà ni Dr. Azeez Abolade. Ẹ má gbàgbé láti máa subscribe sí orí channel yìí. Ire o.